ọdún Osun Oshogbo 2023 níbi tí a ti rí àwọn èèyàn bí wọ́n ṣe ń tún ẹni ọdún Oshogbo 2023 òun lélẹ́yìn tí ẹ wà yìí ẹ̀yẹ ẹ máa bá wa kà. ẹ jẹ́ bá dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Ibi láti fẹ́ bá ìkan nínú àwọn èèyàn pàtàkì. Ẹ jẹ́ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Báwo lẹ ṣe rí ọdún Osun Oshogbo ọdún yìí sí? Ẹ kí lẹ fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn káàkiri àgbáńláyé nípa ọdún Osun Oshogbo pẹ̀lú rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà? Mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi nílé lóko àti lẹ́yìn ọdún Osun Oshogbo àti Òṣogbo wípé àpò ọdún o ṣẹ̀ṣẹ̀ á gbè wá o oore yèyé Ọ̀ṣun o. Ayé mi ló ti pọ̀ ayé mi dùn gan-an lọ́jọ́ abiyamọ tó lọ abiyamọ wa tún péjọ o tún wá dúpẹ́ gbogbo wa tún péjọ lọ́dún yìí ẹnikẹ́ni òjò sọ gbogbo wa tún péjọ sọ̀rọ̀ ẹni tí ó bá lọ́wọ́ alágbọ̀lọ́dọ̀ tó mọ tó gbé dání tó fi tọkọtọkọ sí tó tọ lọ́wọ́ yẹn àtàwọn olólùfẹ́ yìí àwọn tó wá látàkùn wọ́n sì ṣe déédéé. Oore yèyé o, oore yèyé o, oore yèyé o. Ẹ bá wa kí gbogbo àwọn aráalé lẹ́kọ̀ọ́ lórí. Mo kí gbogbo ẹ̀yin aráalé o, gbogbo ẹ̀yin tẹ́wọ́ bá wa sọ́jú o. Nínú òkè òru, àwọn kan ti lọ jọ̀ ní Amẹ́ríkà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè yìí tàbí sílẹ̀ kọjá ìláyé òṣìlẹ̀ lóṣù wa lóṣù bá o. Ẹ bẹ̀rẹ̀ láyé o, ìjó ìjó ayẹyẹ ìjó ìjó ayẹyẹ yóò tún lọ́wọ́ fún yín o. Àtìlẹ́yìn ìjọ ẹ ti wọ́n lọ́dún tó ń bọ̀ o. A ti jọ pé ìṣẹ́jú tó ń bọ̀. A ti jọ pé ìṣẹ́jú tó ń bọ̀. Òkòlè tẹ́tí bàbá tọrọ pé mọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ àbẹ̀rẹ̀ ìmọ̀lẹ́ ọlọ́pàá ìyàwó tó